lórí ọ̀rọ̀ 5 million tí chief kọ́lọ́ lóòtú sọ nítorí ọlọ́run tẹ́lọ pàdé ìjọ kan tẹ́ ẹ̀mọ́jọ́ náà kí lè rí sí i. ẹnìkan kò sọ̀rọ̀ kankan fáwa tàbí bẹ́ẹ̀ mi náà ṣe ń gbọ́ ní orí rédíò láti gbẹ́ta táwọn èèyàn ń pè mí ẹnu kú oríire àbá àkàkọ̀ sọ̀rọ̀ owó kankan fún ẹnìkan kan báwa dáná jèrè owó kankan àwọn ọ̀rẹ́ nìkan kan ní ìrí gbọ́ kò sẹ́ni kan tó sọ fún wa pé owó fún wa níye kan kò sí ẹnìkan kan. ìbò ni bàbá kọ́lé náà tuntun wá gbọ́ yẹn. èmi àwọn bí wọ́n ti gbá orí burúkú tí ń sọ ọ́ ká láti gbẹ́ta. ẹ bẹ́ẹ̀ sì pé. bẹ́ẹ̀ tọ́lá gbàgbà ni wọ́n bẹ̀rẹ̀ káwọn ọmọ ṣe yé eléyìí tí ẹ̀ bá lè tún nǹkan ṣe ipò tó ń wúlẹ̀ máa ń gbọ́ ká ẹ wípé mo wíwà tí ẹ̀ bá lè tún nǹkan ṣe èyí bá nǹkan jẹ́ ẹbí mọ̀ tí ní tí ẹ bá sì rò owó ìdílé ìtọ́lọ́ wọn fi sẹ̀sán lórí nǹkan mi tí ẹnì ẹgbẹ́ ọ̀rẹ́ nìkan kan ọmọ mi ò sì rẹ́ nìkan kan kò sì gbé ní àbá kankan ilé èèyàn tí a ti ń gbé bí ẹbí wa ní ń gbé ní ìdàbíra lé ìyàgò náà sọ pé kò níbi tí ó pẹ́ sí á ní níbi tí ó pẹ́ sí ọ̀nà ẹbí tí ẹ lọ́mọ nígbè o ẹnìkan kan fọ́ sọ̀yà fẹ́mi o mùsùlùmí kankan ò sí fọ́ sọ̀yà kankan àsìlọ́bì kankan lẹ́yìn bíbí ìgbà tá a bá sì wálé lẹ́yìn ká wá kí ìrun jímọ̀ ká lọ ó tún parí sí kankan tá a sì rí àwa mẹ́rìíra gan lẹ́yìn bàbá wa kí ìrun bá àwọn ọ̀rẹ́ ti sọ lọ pátápátá tí wọ́n sọ jáde o ìṣẹ́ni tó promise ọmọ tèmi ní kankan àyàfi gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ bàbá ń jíjẹ àánú sọmọ mi. Màmá ọlọ́run ti ẹ̀dìdì àrùn sí torí wípé ṣe rí gẹ́gẹ́ bá ṣe ń sọ Muyideen ẹ̀sìn Islam mo tó ń sọ gbogbo ayé ń gbọ́ yìí o kìí ṣe ẹ̀sìn pé ìtẹ̀lẹ́ fún mi ń kọ́ o kò sádéhùn kankan ṣùgbọ́n ó bá yẹ pé torí ọlọ́run ló fi gba Islam lóòótọ́ ọba tí máa ń dáṣọ oró mùsùlùmí ọ̀dàṣọ oró tó bá yẹ pé torí ọlọ́run ló fi gba Islam lóòótọ́ ọba tí máa ń bàṣírí mùsùlùmí ó bàṣírí ẹ̀ tó bá yá pé torí ọlọ́run ló fi gba ìsìláàmù lóòótọ́ ọba tí máa ń fún mùsùlùmí lóúnjẹ ó fún ọ lóúnjẹ tó bá yá pé torí ọlọ́run ló fi gba ìsìláàmù lóòótọ́ ọba tí máa ń gbé iṣẹ́ alálùbáríkà téèyàn ó lè bọ́ ìyàwó bọ́ ọmọ bọ́ ẹbí bọ́ ará yóò gbé fún ọ so ọba tí máa ń kọ́lé lé mùsùlùmí lórí yóò kàn fún ọ ṣùgbọ́n ẹnì kankan ò promise ẹ pé àbí mo bá ọ kéde owó tó bá yẹ kó bá kéde owó ẹ̀yin èèyàn ti máa ṣe bórí platform náà rẹ ti gbọ́ mò ń gbé sí orí platform fún ìgbà àkọ́kọ́ nísìn in tó dẹ̀ fà á òun ni in tó fẹ́ tó mọ́ ìgbà ìsìláàmù ló kọjẹ́ tí bàbá kọ́ lóòtú sọ pé àwọn àfáà kan ní ẹgbẹ́ o àwọn mùsùlùmí kan ní ẹgbẹ́ ọdọ́ o àlájà kan sọ pé tí bàbá lè mutí fún oṣù mẹ́fà ibà mùsùlùmí kọjá nìyẹn náà àlàlájà kẹkẹ ọ̀rọ̀ yẹn sì yóò jọ bí ẹni pé mùsùlùmí èfìyàn tí kọ́ndíṣẹ̀ kò tó ṣàánú èèyàn mùsùlùmí tó bá fẹ́ ṣàánú yóò ṣàánú ní ẹ̀sìn tí wọ́n sọ pé ẹ̀mọ́ ẹgbẹ́ yẹn kọ́ndíṣẹ̀ ó ń nọ́mbà ká sọ wípé Muyideen mọ́ mutí mọ́ mọ́ ta tẹ́tẹ́ mọ́ ṣègùn ẹ̀ mọ́ ẹnìkan sẹ́ndì kílípù kan sí mi kó tó di wípé mo wá jímọ̀ ìyẹn gẹ́gẹ́ ó wà fọ́ mi lórí gan kílípù yẹn ẹnìkan ló ṣe ẹni àwọn sọ pé Muyideen ní olówó oní 5 million sọnù ìmọ̀ blọ́gà tó gbé nǹkan yẹn nínú mẹ́ga mi ò ní láti bú mi ò mọ́ ìtọ́ náà gbọ́ ló sọ̀rọ̀ lórí àwọn òwò pé ọ̀rọ̀ 5 million yìí wọ́n wọ̀ tó ti káàkiri ayé so ẹnìkan ní Muyideen ní oní 5 million sọnù owó 5 million yẹ wọ́n lè wọ́n wá tọrọ 5 million wọ́n ò lè fi ta tẹ́tẹ́ mọ́ òkè ọ̀bá àkọ́kọ́ náà bó ṣe wà yìí mùsùlùmí ni àwọn láti protect rẹ̀ èmi ẹlẹ́ẹ̀kejì tí ẹ bá ṣe mùsùlùmí gan èèyàn bí tí wọ́n bẹ̀ sáàtì so in tí ẹ bá ṣe tiẹ̀ ká mọ́ sọ pa rẹ̀ so níparí ẹ̀yìn èèyàn wa káàkiri ayé pàápàá jùlọ èyí tọ́lọ̀ ní kẹ́ ẹ lẹ́nu nínú ayé yìí tẹ́ ẹ ti hàn tẹ́ ẹ ti jẹ́ èèyàn ìjẹ́ èèyàn yín aṣọ ìjẹ́ èèyàn ọlọ́run ní fàyàmọ́ ìlọ́run kò ní jọ́ fàyàmọ́ ìlọ́run tọ́lọ́ ìbànkan jẹ́ aṣọ ìjẹ́ èèyàn ọlọ́run ní jọ́ fàyàmọ́ ìlọ́run kò ní gbó kò ní bàjẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá lè súnmọ́ ọ̀gá Àgbàlá Gabriel ẹ bá fún wọn ní ìmọ̀ràn tó jẹ́ ìmọ̀ràn gidi pé kí wọ́n má jẹ́ nǹkan èrò di tí àwọn tí wọ́n wá jẹ́ olófin tí wọ́n tọ́ bọ̀ kí wọ́n fi sọ pé tọ̀
gbogbo ayé mú ìdí ní Àgbàlá Gabriel adéwà gbélé rẹ̀ ó lóun ò gbélé mọ́ ilé rẹ̀ dẹ̀ ni àwọn fẹ́ tà á tàbí àwọn akẹ́tìrà kọ́ wá gbowó ẹ̀ ìyẹn gẹ́gẹ́ ni ó tà sí pé maturity Àgbàlá Gabriel ó délẹ̀ dáadáa mo rí i pé he is a matured person. I am not flattering him. Maturity tí mo rí fà sí lára Àgbàlá Gabriel ni wípé when he did wrong to Muyideen, he apologized on time. Nígbà tó sọ pé àwọn lù ú, àwọn bá wí, àwọn tí ẹ̀mọ̀ káwọn ọmọ ìjọ náà ti lù ú. Wọ́n dẹ̀ apologize báwo yẹn sọ pé wọ́n yẹ kó apologize. Kò dẹ̀ máa dọ́gbọ́n níbi apology ẹ̀, wọ́n apologize straight away. Téèyàn mọ̀ pé no ẹni yìí ó sóbà. Nínú òfin ẹ̀sìn rere àtòfin ayé téèyàn bá ti sóbà part of bá a ṣe fẹ́ bínú tó ó ti reduce. Èèyàn bí wọ́n tó bá fẹ́ dájọ́ yẹn á tán bá justice yẹn pẹ̀lú mercy lọ́yà ṣé mo ń gbà á. So ìyẹn yàtọ̀ sí pé káyọ̀dé Àgbàlá Gabriel ńlá gidi pé mo nà náà nìyẹn táwọn ẹ̀dẹ̀ wo age difference tó wà láàrin wọn pé ọmọ iye ọdún báyìí ó ń ọmọ iye ọdún báyìí tó ga jùlọ láì fi pé wọ́n mú wá gẹ́gẹ́ bí wèrè pé bá a sún mọ́lẹ̀ tó bá so wèrè mọ́lẹ̀ tó bá ń nà is part of treatment tó fún wèrè but ṣé throughout tó lò ń bẹ̀ wọ́n sọ ọmọ náà yìí so alhamdulillah so definitely kìí ṣe pé ó débẹ̀ gẹ́gẹ́ bí wèrè so nǹkan tó bá yẹ kó débẹ̀ gẹ́gẹ́ bí wèrè kò ní jẹ́ pé ilé náà ní Àgbàlá Gabriel ló sọ pé òun fẹ́ kọ́ fún wọ́n mọ̀ pé kì í ṣe wèrè ni because tó bá jẹ́ pé wèrè ni Àgbàlá Gabriel náà wá sọ pé wọ́n kọ́lé fún ẹ̀yìn lẹ́tọ̀ fraud ó tuntun wà bẹ̀rẹ̀ báwọn lọ́yà sí bẹ́ẹ̀ ni wọ́n tọ́ ọmọ pé insane ni tó mọ̀ pé insanity wà pẹ̀lú èèyàn next thing lọ́wọ́ àṣọ pé wọ́n kọ́lé fún no ajẹ́ pé Àgbàlá Gabriel gan fi ní ìtọ́kàlọ́rọ̀ bọ̀bọ̀ yìí òní ilé òní iṣẹ́ òní marriage definitely ó ti mọ̀ pé kì í ṣe wèrè so ẹ tí ẹ wá ṣe wèrè ó ṣe tó hàn náà okay but ó ti wá náà it was a mistake Àgbàlá Gabriel ó dey apologize kudos to him that means he's a matured person èmi nìyẹn nǹkan kejì tí mo mọ̀ pé this man is matured ó ní pé bọ́rọ̀ ṣe ń wá níwá tọ́rọ̀ ń wá lẹ́yìn táwọn èèyàn dá lẹ́bi ẹni tí ó yìn ẹni tí ó bu kò sọ kankan he kept quiet so ó mìíràn pé ó ṣeé ṣe pé Àgbàlá Gabriel náà ó ń digest àwọn ọ̀rọ̀ yẹn ó wá ń wo ibi tóun náà ti ṣe mistake ní ìtọ́ ẹ pé èèyàn ò lè mórí bọ́ bí kò ṣe mistake àwa náà lè ṣe ẹ̀rù náà lè ṣe so Àgbàlá Gabriel is a matured person mo wá fẹ́ kí maturity yẹn náà ó débi k'Àgbàlá Gabriel ó sọ publicly pé ilé yìí àwọn value ẹ̀ àwọn náà kú kọ àwọn ọmọ ètò jẹ́ àwọn fẹ́ sanwó rẹ̀ fún Muyideen kí n tí ń rùn kọ́ tán lẹ̀ so Àgbàlá Gabriel ọba wa tà fún Christian mẹ́mbà míì kan tà fún bí wọ́n bá dẹ̀ fẹ́ fi yẹn ó wà lára àwọn property church náà ni so kí Allah subhanahu wa ta'ala kó bá àwọn Àgbàlá Gabriel lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ láti ṣe the needful Ọlọ́run gbogbo ẹ̀yìn èèyàn tẹ́ ẹ ti dá sọ́rọ̀ yìí láti tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí ẹni táníyàn rẹ̀ dá Ọlọ́run sálẹ̀ sàníyàn tó dá ẹni táníyàn rẹ̀ kú díẹ̀ káàtó Ọlọ́run tún ṣe Ọlọ́run tún gbogbo wa ṣe Ọlọ́run ṣàánú wa subhana rabbika